tó ètò bàbá ètò ó ń tẹ̀síwájú Olúwafẹ́yìkẹ́mi ni ó ń fọ̀rọ̀ wá alàgbà Fẹ́mi Saheed tí wọ́n jẹ́ akọ̀wé ẹgbẹ́ All Progressives Congress ní ìpínlẹ̀ Èkó. Alàgbà Saheed nígbà ìpolongo ìbò ààrẹ wọ́n ní ó dùn láti ṣèlérí ṣùgbọ́n láti mú iṣẹ́ báyìí wọlé báyìí dìbò fún wa gbogbo àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ pátápátá báyìí 5,000 lámọ̀ fún wọn lóṣooṣù ní tí wọ́n èríṣẹ́ gbogbo àwọn arúgbó láti ọmọ ọdún kan sí kan a mọ̀ fún wọn ètò ìlera ọ̀fẹ́ oníye tá mọ̀ fún àwọn náà owó arúgbó àwọn ọ̀dọ́ wa àwọn ọmọ kéékèèké wọ́n bá ń lọ ilé ẹ̀kọ́ ìjọba ọ̀fẹ́ ni wọ́n mọ̀ jẹun wọ́n bá ti ń jẹ ṣíkìnì wọ́n mọ̀ jẹyin bá ti ń fapá àwòrán jiyàn ni wọ́n mọ̀ fi tan àgùntàn jẹ ká ṣùgbọ́n wọ́n yà wá lẹ́nu nígbà tá a ṣe gbogbo ẹ̀ tán ìjọba ní ìlú ti yí orin ti change kí ló ṣẹlẹ̀. ẹ ṣe gan lótú ní gbogbo ìlérí tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ta ṣe fún ọmọ Nàìjíríà pátápátá la máa múṣẹ. ṣe rí ẹgbẹ́ títí wa ò kì í ṣe ẹgbẹ́ tó máa dá wàhálà lẹ̀ fún orílẹ̀-èdè kan nítorí pé a ṣèpinnu kan. a sọ pé a fẹ́ máa fún àwọn èèyàn tí wọn ò níṣẹ́ àwọn ọ̀dọ́ ní 5,000 lóṣooṣù a lè ti gbé wọlé pa máa ṣe ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wo la fẹ́ fún lówó yìí. àwọn tó ń wáṣẹ́ náà ni. báwo ni a ṣe ní data ìlú tí ò ní national ID ìlú tá a mọ̀ yẹ àwa tá à ń gbé ládùúgbò kan a dẹ̀ ń sọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ kan ẹ̀ lè pè ń sìn pé ọ̀dọ́ mélòó gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní ìlú òyìnbó káùntì kọ̀ọ̀kan ní ìlú òyìnbó ló ní oyè ọ̀dọ́ wọ́n ní dátà ọ̀dọ́ kọ̀ọ̀kan. a gbẹ́dọ̀ fi àwọn nǹkan tọ́wọ́n olóyìnbó ń pè ní institution lélẹ̀ tó jẹ́ pé àmọye ọmọ tó ń lọ sílé ìwé oyè ọmọ tó máa pé 18 years ní ọjọ́ báyìí oyè ọmọ tó máa jáde ní ọdún báyìí and kíní yìí ni nǹkan tó ń dá gbogbo àwọn nǹkan yìí dúró. ṣùgbọ́n olórí wa wá sọ kíní kan o ó ní òun rẹ́dí àti òun ṣetán àti san owó yìí ó ní ṣùgbọ́n kò sí fún ọ̀lẹ which means wípé change tí gbogbo wa dìbò fún yẹn change yẹn gbogbo wa náà lájọ máa rí kò ń ṣe pé ẹnìkan á kàn jókòó síbì kan á dìde á lọ gba 5,000 àbí bàbá kan á jókòó síbì kan á gba 5,000 èèyàn 10 á kó sápò kò rí bẹ́ẹ̀ àwọn ẹni tó jẹ́ pé wọn ò lè ṣiṣẹ́ so gbogbo àwọn kìíní ni àwọn èrò tá à ń so papọ̀ wípé nígbà tó bá délẹ̀ wípé àwọn èèyàn tó yẹ kí wọ́n máa gba owó yìí wọ́n á máa gbà. tó kó tó di pé a máa lọ ká máa fi eléyìí ká máa fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ a ṣẹ̀ṣẹ̀ mú ọdún tuntun ni báyìí kí ni káwọn ará Èkó kan máa retí látọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá ìjọba tiyín APC. kí àwọn ará ìlú kí wọ́n máa retí ohun ọ̀tun gẹ́gẹ́ bí reluwé tó máa rìn tó máa gbéra láti mile 2 tó máa dẹ́kọ̀ kọ́ máa retí ọ̀nà tó já gerege kọ́ máa retí ilé ìwé àtàwọn òṣìṣẹ́ tó pé kọ́ máa retí iná ní gbogbo ọ̀nà ibi tó bá wà kí wọ́n máa retí bẹ́ẹ̀ kọ́ máa retí ààbò gẹ́gẹ́ bí gómìnà wa ìgbésẹ̀ tí gómìnà wa tó ń gbé nípa ọ̀rọ̀ ilé iṣẹ́ nìyẹn ẹ rí i pé gómìnà wa ti ń bá àwọn òyìnbó lóríṣiríṣi nílùú òyìnbó ti ń bá wọn ṣe meeting kan wá dáṣẹ́ sílẹ̀ lẹ́kọ̀ọ́ Lagos project Lagos gbogbo ẹ̀ wọ́n ti ń kó àwọn èèyàn wọlé kí wọ́n máa retí pé gbogbo àwọn ilé iṣẹ́ tó ti sá lọ ẹ wo gẹ́gẹ́ bí oríire kan tá a ṣe recently nílùú Èkó àwa náà darapọ̀ mọ́ Oòduà investment ní ìgbà àkọ́kọ́ láti gba ara oríire gómìnà wa ni tí mo dẹ̀ rò wípé irú oríire báyìí kò lè wọ́n ní ìpínlẹ̀ Èkó nínú ẹgbẹ́ All Progressives Congress. àmín tó òun náà ni ẹ ti gbọ́ yìí kì í dùn kó pọ̀ kì í pọ̀ kó dùn ṣókí báyìí náà ni ọbẹ̀ oge àti ìlú ní pòpá gbogbo ẹ̀ tó bá tabá kan tó bẹ̀ ṣe ní dáadáa ní rere kí àyípadà rere kó ba lè wá sọ́dọ̀ èmi àtẹ̀yìn náà jẹ́ ká gbárùkù ti ìjọba tó wà níta torí wọ́n ní bí ìjọba bá ṣe eré orígun àdéjì aráàlú láti lè san owó orí láti lè jẹ́ kí ìyípadà rere tí à ń retí kí ó bá lè bá èmi àti ẹ̀yin tó mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ní àwọn fẹ́ pé alàgbà yìí àwọn fẹ́ béèrè kan tàbí òmíì abẹ́tẹ̀ fẹ́ kan yọ̀nà náà rọ̀ síwájú sí i ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0706055 6288 0706055
6288. Tó alàgbà Fẹ́mi Saheed ẹ ṣé púpọ̀ nípa pé yín sórí ètò bàbá ètò lónìí ẹ jẹ́ wa ijó la fi bẹ̀rẹ̀ ètò ijó náà ni a fi máa kásẹ̀ rẹ̀ ṣùgbọ́n fún àǹfààní gbogbo àwọn tó máa ń pè pé báwo làwọn gan ṣe lè darapọ̀ mọ́ wa lórí ètò bàbá ètò ẹ fẹ́ polówó ọjà yín ni ẹ fẹ́ ká bá yín fi ayẹyẹ yín ká bá yín fi sójú táyé kí gbogbo èèyàn lè mọ̀ tẹ́ ń tà kan lè mọ̀ tẹ́ ń ṣe ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080-230-22175 080-230-22175. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Newborn Music wọ́n fún wa ní àwọn nǹkan tí a lò pẹ̀lú àwọn olórin wa àwọn tó mọ ohùn búgbàmù ẹ fẹ́ lọ sí stúdíò ni ẹ̀yin fẹ́ dá stúdíò sílẹ̀ ni ẹ fẹ́ ra àwọn nǹkan tẹ̀lé lò nínú ìjọ tàbí nínú mọ́ṣáláṣí yín tó máa mú ohùn búgbàmù àfẹ́fẹ́ ṣe pàtì ni ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú móhùnmáwòrán yín Newborn Music nìyẹn ìjọ la fi bẹ̀rẹ̀ ètò ìjọ náà la fi parí ẹ̀ agbára Ọlọ́run ó yá ìjà padà sọ́dọ̀ àwọn olórin wa. Music for you, you go dance. I gonna play my music for you, you go dance. You gonna shake your body like this, you go dance. I gonna play my music for you, money you go dance. You gonna shake your body left and right, you go dance. I gonna play my music for you, you go dance. You gonna shake your body left and right, you go dance. I gonna play my music for you. Go dance o, ẹgbẹ́ àwa màrẹ́ o, iṣẹ́ Olúwa dé, orí àpáta la kọ́lé sí. Èèmà yìí ṣorí yan, orí àpáta la kọ́lé sí. Èèmà yìí ṣorí yan, orí àpáta la kọ́lé sí. Èèmà yìí ṣorí yan, orí àpáta la kọ́lé sí. Èèmà yìí ṣorí yan, orí àpáta la kọ́lé sí. Èèmà yìí ṣorí yan. I gonna play my music for you, you go dance. Papa Femi, you go sing, you go dance. I gonna play my music for you, sir. You go dance. You gonna shake your body left and right. You go dance. You gonna shake your body left and right. You go dance. I gonna play my music for you, you go dance. Honorable Saheed gbọ́dọ̀ ògbógbó mọ́ká mọ́róró àlejò náà nílé wa. Ògbógbó mọ́ká mọ́róró àlejò náà nílé wa. Ilé àwọn akíwù mi à ń bọ̀ ní. Ògbógbó mọ́ká mọ́róró àlejò náà nílé wa. Oyin biri 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 come here. Oyin biri 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 come here. Oyin biri 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 come here. Àánú Olúwa yìí come
bẹ́tà ẹ pariwo ìbò. Ìbò rẹ̀ o ẹ pariwo ìbò. Bákìwùmí báyọ̀ lókè sẹ́ ẹ pariwo ìbò. Ọtí ìdìbò yóò ẹ pariwo ìbò. Mo báyọ̀ lókè sẹ́ ẹ pariwo ìbò. Ìbò ẹ pariwo ìbò. tó bàbá wa Honourable Fẹ́mi Saheed à ń retí bàbá wa Jọmálé láìpẹ́ láì jìnnà lórí ètò bàbá ètò màmá wa Kẹ́mi Nelson à ń retí wọn gómìnà wa nípínlẹ̀ Èkó alàgbà Akínwùmí Ambode àwa gan ń retí wọn lórí ètò bàbá ètò láìpẹ́ láì jìnnà ẹ ṣé púpọ̀ pa pè yín lónìí bí ẹ jẹ́ wa tó ẹ̀yin aráalé kì í dùn púpọ̀ ṣókí báyìí òun náà ní ọbẹ̀ oge ibi la máa fi àdàgbà ètò rọ̀ sí ní fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ìpolówó ẹ fẹ́ polówó ọjà yín ni àbẹ̀fẹ́ ka mọ́ńtẹ́ǹtà ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 00230222175 00230222175 ọpẹ́ púpọ̀ lọ́wọ́ Miliki Music fún orin tí wọ́n fún wa lónìí ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08073668737 08073668737 tàbí 08028761133 08028761133 tó títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé ó dàárọ̀.